ọba Inisa jáwọ́ ń bẹ̀ má dá sọ́rọ̀ ẹ̀sìn wa sára wa ní gbogbo ilẹ̀ káàrọ̀ oòjíire ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má jà sípò máàmù mọ́ ẹ jẹ́ wọ́n yẹn ẹni tí ó nímọ̀ dáadáa láàrin yín tó lè ṣe ìmọ̀lọ́ládínì ọ̀rọ̀ ìmáàmù ọ̀rọ̀ ọ̀mà ni kọ̀ọ̀kan ọba Christian kọ̀ọ̀kan ọba ẹlẹ́bọ kódà tó bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ dá sí kó pe àwọn àfáà kalẹ̀ ní kí ẹ ṣe pé ọwọ́ àfọgbọ́n orí rẹ níwọ̀tọ́ ìjọba ó lu ọgbọ́n orí rẹ pa àwọn àfáà kalẹ̀ wọ́n sọ fún pé Ọlọ́run dálé ayé pé kí irọ́ kó máa borí òdodo kẹ́ máa tò lẹ́yìn irọ́ kẹ́ máa tò lẹ́yìn àbùsí ẹrù bọ́ lọ́run fẹ́ràn àbùsí ni ẹ̀rọ òótọ́ ńlẹ̀ afẹ́mọ̀sọ̀ kan ní ẹ lọ wádìí ẹ̀. ọ̀rọ̀ ìlú Ìnísà lọ́sùn state ń gbé àti bí wọ́n ṣe ti mọ́sálásí ibẹ̀ pa ọ̀pọ̀lọpọ̀ wrong information wà ń bẹ̀ ṣùgbọ́n information tó true amagba náà ìjàngbọ̀n yẹn bíi 2020 ni ó bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ Ìnísà 2020 a ní àwọn èèyàn wa tọ́pọ̀ ń bẹ̀ a ní mẹ́gbà táwọn ń bẹ̀ aláwọn bọ́ọ̀dà wa oríṣiríṣi ń bẹ̀ mo sì fẹ́ bá wa sọ̀rọ̀ kí àwọn ará Ìnísà gbọ́ kẹ́lòmíì gbọ́ ìgbọ́n tó bá fẹ́ dá sí mo sì fẹ́ kó ń kálukú wa ká bẹ̀rù Ọlọ́run ẹ̀gbọ́ ní ṣàbòsí o ntọ́lọ́n bá fẹ́ láàṣọ so àwa wádìí a sì mọ̀gbà tí ìṣẹ̀lẹ̀ yín gan ń ṣẹlẹ̀ àdá sí àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ olódodo take side olódodo yóò take side tọ́wọ́ ẹ̀pọ́ olódodo ní ọ̀wà dúró sí side òdodo ìdí sì ṣẹlẹ̀ ní Ìnísà rí gẹ́gẹ́ bá ṣe máa sọ fún wa pé àwa mùsùlùmí nílẹ̀ káàrọ̀ oòjíire a ní ìdí reformation ká reform structure wa ká reform ètò wa ọ̀rọ̀ imam àwọn àfáà náà ní kí wọ́n máa ṣe láàrin ara wọn ọ̀rọ̀ imam ọ̀rọ̀ ọ̀mà ni kọ̀ọ̀kan ọba Christian kọ̀ọ̀kan ọba ẹlẹ́bọ kódà tó bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ dá sí kó pe àwọn àfáà kalẹ̀ ní kí ẹ ṣe pé ọwọ́ àfọgbọ́n orí rẹ níwọ̀tọ́ ìjọba ó lu ọgbọ́n orí rẹ̀ pàwọn àfáà kalẹ̀. Bákan náà ẹni tí ẹni àyàn ní máa mú ẹni ọba nímọ̀ jù ni ọ̀rọ̀ ànábì ni ọ̀rọ̀ Ọlọ́run ni bọ́bá ìgbé Islam la fẹ́ ṣe ẹni ó nímọ̀ jù ní gbogbo ilẹ̀ káàrọ̀ oòjíire ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má jà sípò máàmù mọ́ ẹ jẹ́ wọ́n yẹn ẹni tí ó nímọ̀ dáadáa láàrin yín tó lè ṣe ìmọ̀lọ́ládínì ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ra wa nù àmọ́ àwọn tí ń jà wọ́n dẹ̀ wọ́n fọ̀jú ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún yín léè tí jòdòdó ọ̀rọ̀ èèyàn wa ìlú Ìnísà ìjàngbọ̀n rẹ̀ bẹ̀rẹ̀ ní nǹkan bíi 2020 wọ́n fa ìjàngbọ̀n yìí pọ̀ gbogbo àwọn ará Ìnísà wọ́n pín sọ́nà méjì ààrẹ mùsùlùmí Ìnísà ọ̀tọ̀ níbi tó dúró sí ọba Ìnísà Christian ni ọ̀dẹ̀ súnmọ́ àwọn mùsùlùmí rárá ọba Ìnísà Christian ni ààrẹ mùsùlùmí Ìnísà ọ̀tọ̀ níbi tó dúró sí bàbá ààrẹ mùsùlùmí gbogbo Ìnísà ó fẹ́ kí wọ́n fi ẹni ọba nímọ̀ tó bá tọ́ sí kí wọ́n fi jẹ́ kọ́mọ̀jà láìmọ̀ kan àbẹ́ni tó lè dójú ti Islam bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ olówó tí ń tún mọ́sálásì ṣe àtàwọn èèyàn ńlá authority Islam gàgàgàgàgàgà láwọn tí wọ́n náwó sẹ́sìn àwọn elite ní ìlú Ìnísà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn dáadáa tọ́lọ́run fi pọ́n Islam lé ibi tí ààrẹ wà làwọn náà wà. ọba tó jẹ́ Christian yìí nítorí tó nínú òun wà níbì kan àgbọ́kọ ẹni tó gbé lọ́wọ́ orúkọ rẹ̀ ní àfa Abdulhakeem ajánásì ní àfa Abdulhakeem o kò dé ipò ọ̀tún ìmáàmù o kì í sì ṣe mufasiru tí wọ́n fi ní kọlọ̀rì jẹ́ ẹni tẹ̀sí tí wọ́n fi jẹ́ yìí àwọn èèyàn ń pariwo fún yín pé ó lè kó bá orúkọ Islam toró ní kéèsì criminal kéèsì ní court Abdulhakeem tẹ́ fẹ́ fi jẹ́ tọ́ba Christian ní òní ọ̀jẹ́ ó ní kéèsì criminal
níbi ọ̀rọ̀ tó jẹ mọ́ exam ẹnìkan bá jókòó wọ́n mú ń tàn ọba bọ́sí court ẹ̀wọ̀n nù ìtẹ́ ìpè ní exam practice tí wọ́n bá mú yàn lé lórí yọ lẹ́wọ̀n sọ ayẹ kí ìmáàmù ní sáà kọ lẹ́wọ̀n kéèsì ẹ̀rẹ̀ ń bẹ ní kéèsì báyìí gbogbo kálukú lọ́mọ ìkejì ẹni yìí ó kéré kéwu rẹ̀ kéré ntẹ́lómi mọ̀ sí ni pé ó gbùdù ní ogun that is reality lóbi ẹ pé gbogbo àwọn elite tí wọ́n nímọ̀ tí wọ́n jọjọ́gbọ́n gbogbo wọn sọ pé ń bá nímọ̀ ní kẹ́ ẹ lò wọ́n sì rẹ ní ó nímọ̀ wọ́n rí àáfàá wa àgbà kan Sheikh Adéròmú ìyẹn Islamic University Madina Saudi Arabia ló ti jáde ó ti ṣe máàmù ní Canada bíi 20-something years ló ti ṣe máàmù ó ní experience ẹni tó wá rè kò tó já ọ̀wá ìmáàmù wọn lọ fi bẹ́ẹ̀ ni pé wọ́n lọ tọ́ sí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní ọ̀bẹ ní yẹn sọ̀rọ̀ kò dẹ̀ pè ní wàláhì sọ́mọ́bìlá ìlà wà àwọn sọ̀pọ̀tà àwọn tó jẹ́ àwọn bàbá tí wọ́n dúró tì pé ẹ má bọ ojú ìlú wa jẹ́ kọ́ máa jẹ̀ máàmù lọ́kọ́ wá wọ́n ní ẹ̀wọ̀n ẹ wo ìmáàmù méjì ní bẹ́ńlẹ̀ tẹ́ ń já sí ẹnìkan 25 years tó lónìí Canada tó fi ń ṣe máàmù ó tún ṣe máàmù ní mọ́sálásí nàkọ́mí olóṣogbo kò já sí máàmù kan wá àwọn èèyàn lọ́lọ́ bá pé wọ́n ló ṣe ìmáàmù ẹnìkan sì ń já ṣe ọ̀tà púpọ̀ wọn ò lè kó ń bẹ ebi wọ́n ti bá ikọ̀ yìí sọ̀rọ̀ pé ẹ fi ilẹ̀ fún bàbá tó nímọ̀ yìí ṣé ẹ nímọ̀ tó ni ṣé ẹ ní sàtífíkẹ́ẹ̀tì tó ẹ ní sàtífíkẹ́ẹ̀tì tó nídìí kéwì náà nídìí ìsìláàmù yìí ìwọ ọba tó ń dúró ti ẹni yìí lẹ́yìn ṣé bá ṣe yín èèyàn ṣọ́ọ̀ṣì yín nù ṣé pásítọ̀ kò ní ṣe screening pásítọ̀ ní sàtífíkẹ́ẹ̀tì àmọ́dá ṣe yín èèyàn ẹ má ọ̀rọ̀ àbòsí ọlọ́run ọ̀fẹ́ gbogbo ẹ̀yin àfa àtẹ dá sí ẹsẹ̀ wo ṣùgbọ́n tí ẹ bá fẹ́ dá sí ìjà lóòótọ́ àwọn èèyàn ti ṣe dáadáa wọ́n parí ìjà lé ikọ̀ kejì láwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn tíá àwọn èèyàn gbìyànjú tọ́pọ̀ wọ́n bá kọ̀ kékeré sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ wọ́n bá wọn sọ irú ààrẹ mùsùlùmí nìsín ó ní wọ onímọ̀ tó fi ilẹ̀ fún èyí ló nímọ̀ tó pàlù wálé wọ́n náà tún worú kéèsì tó ní ọmọ ìyá kí ni stand olótìtọ́ níbẹ̀ yẹn kí ló kan ọba lójú ó le tó báyìí ààrẹ mùsùlùmí ìlú nìsà ó ní ìmáàmù tó ti jẹ́ ń ṣejú ẹ̀ ní tó sì gbòlé lórí ni pé ẹni tó bá tọ́ sí ìgbà tí wọ́n sì mú àwọn èèyàn dé iwájú wọn tí wọ́n wò wọ́n rí pé ní ìlú nìsà èèyàn bíi Sheikh Adéròmú wọ́n Sheikh ó ń sọ lárúbáwá ìmáàmù ni ó ní experience ìmáàmù ọ̀làjú ni ẹni tó gbọ́n ni kọ̀ wá wọ́n lọ gbé bá ni kọ̀ wá rárá díbà ilé sọ̀rọ̀ kọ̀ wá àwọn aráàlú ló ní aláwọn òfin aláìmọ̀kan jẹ ajá náà sì ọmọ ṣẹ́ Mufasiru ajá náà sì ọmọ ṣẹ́ Mufasiru ó tí ì di Mufasiru abẹ́ ọ̀tún ìmáàmù lọ́wọ́ èdè ọ̀tún ìmáàmù ó dẹ̀ fẹ́ fò láti ajá náà sì lọ jẹ ìmáàmù ó ní experience ẹ̀ ó dẹ̀ ní certificate ẹ̀ kí ọba dẹ̀ wọ̀ ẹ̀ wá gbangba káwá exam fún ẹ̀yin méjèèjì ìjà kankan tí mẹ́mbẹ̀ yẹn tó ṣe sọ wípé ẹja dó àárín bó láti dó bàbá ti róòtọ́ àádùn sóòtọ́ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ má jẹ́ wọn gbé kéèsì wá sọ́dọ̀ yín tẹ́ wá gbé kéèsì wá sọ́dọ̀ yín ibi tẹ́ dá sí mọ́sọ̀ yìí ẹni wọ́n ṣe sáàmù fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni náà sáàmù pé àti ní chọ́ọ̀chì àti ní mosque ẹni bá mọ ìtọ́fẹ́ ṣe lọ́yẹ̀ kó ṣe ẹni wọ́n ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni dá sí kẹ́kẹ́ pé àwọn méjèèjì wọn ẹ̀kọ́ wa ẹ wá ṣe sáàmù fún ẹ wádìí tí mo sọ yìí inú ni bí ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ Ìmáàmù Rátìbí o because Ìmáàmù Rátìbí ládùúgbò tèmi àti ládùúgbò náà ẹ̀rù àwọn ọmọ wọn tá a bá kéwòn jù ọ ló máa bá wọn gbà mí láwọn kan ní àwọn bàbá wa olórí wọ́pọ̀ o níwò àwọn bàbá wa Ìmáàmù Rátìbí ni o Ìmáàmù Jímọ̀ ni àwọn bàbá àlùbáríkà ni wọ́n ìbẹ̀rù àwọn ọmọ àwọn ẹlọ́ béèrè wọ́n láìkí wá lóòótọ́ àwọn bàbá yìí ti wà wájú àti kéwòn jù ọ lọ
síbẹ̀ ẹ̀rù wa ò bá wọn, àwa jókòó tí wọn kò sí já àti súnà àti sufi àti gbogbo wa lájọ ń ṣe é pọ̀ lábẹ́ ọba olúwo Dr. Abdulrasheed Teluwan. ẹ lọ béèrè bàbá mi ìmáàmù wo mo sì bá ń sọ̀rọ̀ níjẹta lórí fóònù, kò síjà, inú wọn máa ń dùn nípa àwọn ọmọ àwọn kéwú bó ṣe yẹ kó rí inú, ṣùgbọ́n lẹ́ẹ̀ka àárọ̀ òjì ẹyẹ yẹn mọ́ òdodo tí wọ́n fẹ́ sọ yìí o, tó ọmọ bá ti kéwú báyìí wọ́n máa wò bànàbànà níjókòó màámù ni o, kéréré kò sí màámù tó tó, wọ́n á máa wò kí ṣe pé èyí fẹ́ gbàpò. a rí kọ̀ọ̀kan náà màámù Rátìbí tí wọ́n wò pé ìmọ̀ ni lóòótọ́ o, a sì rẹ́ lómi tó yẹ pé ọlọ́run lọ́mọ awo táwọn ẹlòmíín ṣe inú àdínní o, awo káàkiri ẹ á máa fa owó yẹn lè máa mú ọba Christian ọba ológbò ni ọba tí èèwà mọ́sálásí ọba tí èkérun ọwọ́ aṣọ pé ìwọ lọ́ọ́ yan ìmáàmù tó dáa bẹ́ẹ̀. àwọn ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá ara rẹ̀ ní ọ̀dá wàhálà lẹ́ni ìnísà yẹn, tá a bá ti mọ̀ pé mọ̀ ni ẹ ṣe ẹ̀sáàmù fún wọn, ẹni ọba gbó tó bá dáa jù ẹ tì í bẹ́ẹ̀ àwa mi ò kí mo fẹ́ gbìjẹ́ ẹnì kankan pẹ̀tọ́ dódó èmi ò kí sálábòsí mi ò kí tán èèyàn jẹ, wọ́n ti pa lónìí yìí ó dọ̀rọ̀ sọ́yìn alábòsí ẹ jẹ́ jọ́jọ́ àlùkè àmọ́ ọlọ́run ó bí yín léèrè ẹ̀ alábòsí ọlọ́run mú yín. ọba Ìnísà jáwọ́ ń bẹ̀ má dà sọ́rọ̀ ẹ̀sìn wa èyí sára wa kìí sóyè rẹ o, tí wọ́n bá tò síbi oyè rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa gbọ́ dáadáa kò sínú oyè rẹ o. ààfin tó bá ló mọ̀ pé wọ́n dà sọ́rọ̀ Islam yóò dà sí bí Islam ṣe rí, pé ọba kan wà sọ pé ẹ tí mo fẹ́ rí gbóló fẹ́ nígbà tí ìbá àlùkúra ní àràdìsì wọ́n tó ọjọ́ba àwọn náà kan fẹ́ dá sí ní àwọn àfáà àwọn ẹni Ọlọ́run tó ní wọ́n fojú ẹ̀sìn dandan ojú ẹ̀sìn ní kẹsì wò yíyẹ ṣe n táwọn lè máa mú Rátìbí ọ̀lọ́ dìbò àbí máa mú League of Imam ẹ lè dìbò kì í ṣẹgbẹ́ o, ìmọ̀ ní ẹ̀rí ní ẹ̀yìn máa mú ìkọ́nu lórí wa o, bá a bá tẹ̀lé yín náírà wọ̀ àfi tá a bá tẹ̀lé yín nígbà tẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì, bá a bá tẹ̀lé yín níbi ìfẹ́ inú yín iná láàjọ wọ̀ papọ̀. ọ̀rọ̀ ẹ̀sìn wa tẹ̀lé Ọlọ́run tó ní a máa ṣe tàbí òrìnú ọ̀rọ̀ Ọlọ́run sọ́ọ̀sárì inú ọ̀rọ̀ Ànábì tẹ̀lé Ànábì. ìmáàmù ṣé ń tẹ̀lé yín àtẹ̀bá ti tẹ́ pé ń tẹ́ fẹ́ kí n tẹ̀lé yín lé lórí ẹ̀yin náà tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé Ànábì. gbogbo ìmáàmù tẹ́ bá rí ẹ sọ tí ì bá ti ṣe tánàbí wí tánàbí wa mọ̀mọ́ sàn sọ wípé ẹni tó gbọ́dọ̀ ṣe ìmáàmù lórí àwọn èèyàn náà ni afqahuhum, ẹni tó bá gbàgbọ́ yé ẹ̀sìn jù tó nímọ̀ jù tó kéwù jù nábì lọ sọ ẹ̀yin náà dẹ́mọ̀ kò ṣe é rọ́ o kí lè lọ sí bẹ́ẹ̀ ìrọ̀rọ̀ ẹ̀sìn lè lọ sí bẹ́ẹ̀ ẹ bá tóbi tó nídìí ọ̀rọ̀ ẹ̀sìn tó ẹ rí odidi ẹ̀ tí ẹ̀ pọnra yín lé ẹ rí ọmọ yín tó ní experience níta ní outside ní inside ó kéwù wọ́n sọ pé ìmáàmù ìlú yín o jàmì yìí ni nídìí kéwù jàmì yìí nídìí kéwù ni ṣé kò dáa wọ́n sọ pé ìmáàmù ìlú yín o jàmì yìí ni ìyẹn ni pé graduate nídìí kéwù ju èyí tó yẹ pé àwọn jánásì ni kò tí ì di mufasiru gan tí wọ́n jánásì fún kò ì di mufasiru tí wọ́n jánásì fún kò ì sì di ọ̀tún ìmáàmù tó yẹ pé tàbárí ìmáàmù ńlá láàyàn ìwọ kan wá dúró tì í ẹ̀sùn mọ̀ pé ẹni ó ní àwọn nǹkan tó jẹ́ nǹkan tí ò dá lára torí bàbá sóòdodo ọ̀rọ̀ báyìí lórí yọkàn máa tan ara rẹ̀ jẹ́ ní. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá fẹ́ dá sí o tó bá gbé wa bá yín ẹ sọ fún ọ yí pé kí wọ́n lọ fi ìsìláàmù tó bó ṣe wà ní ìsìláàmù ẹ ṣètò ẹ̀sáàmù fún àwọn méjèèjì tá lọ́mọ tó jù nítẹ̀yìn náà mọ̀ pé ẹ lè fi wé ara yín nílùú yín ẹ mọ̀ dàrú ẹ̀ wò nílùú ńlù láti jọ́jọ́ ti débi ìjọba àárí yín kẹ́ ẹ ṣàbòsí kankan sáwọ̀ ẹlẹ́sìn torí ọ̀rọ̀ náà gbóná àfẹ́ kí mọ́sálásí wọn wà bó ṣe wà wọn. mo sì fẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yí pé ẹ mú ẹnìkan wá ẹni wíà tí ọ̀jẹ̀ mọ́ gbogbo ẹ ti ń jà kọ́mọ kírun náà ẹ sì mọ́ jẹ ọ̀pẹ́ ẹ sí mọ́sálásí yẹn torí mo ò ṣe sí mọ́sálásí ìbínú Ọlọ́run ni ẹ fi ran àwọn òǹkàlùkù lọ́wọ́ ni o ẹ fi ran àwọn lọ́wọ́ ni o
ẹ wá wọ ẹnìkan kọ́ mọ kíjí mọ̀ràn pẹ̀lú àṣẹ ìjọba wọ́n sì máa jẹ kọ́ pẹ́ bí ọ̀sẹ̀ méjì ẹ̀sẹ̀ ẹ̀sáàmù fún wọn bẹ́ẹ̀ sì wọ́n ṣe rí ni o wọ́n sọ pé kí ọba kan pìkì kéde o wọ́n sọ pé káwọn lè máa mú kó dìbò òun wọn nìkan ìdìbò bí táyà ti lè dìbò ni wípé àwọn méjèèjì jọ nímọ̀ bákan náà táwọn méjèèjì bá jọ nímọ̀ bákan náà ọ̀yà ẹ̀wá dìbò ẹ̀mú kan náà méjèèjì. gbọ́n ibi ọ̀rọ̀ ọlọ́run wà ìbò olórí ibú wo lẹ́ẹ̀dì ta ló ní kẹ́ píìkì èyí nígbà tó tọrọ ọlọ́run bẹ́ẹ̀ lẹ̀ ẹni ọ̀rọ̀ ọlọ́run bá ti bá mu náà ní kẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹgbẹ́ ìdásí náà nǹkan tí máa jẹ́ kí ìjà ẹ má dá sí nítorí social media something ọkàn máa fi gba fáàrí ní nǹkan àbànújẹ́ ṣé dáadáa ni ó ṣẹlẹ̀ nílùú nìṣà yẹn pé Jímọ̀ lu ẹyọ kan ṣoṣo Jímọ̀ gbogbo yín wọn à kí and everywhere yìí mùsùlùmí ẹ já ọwọ́ àwọn ọba tí ì bá ṣe mùsùlùmí iyì ní kọ́ bá dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wa ṣùgbọ́n kọ́ má fi takò ẹ̀sìn wa ìwọ kábíyèsí lè dá sí wọ́n fi takò ìwọ ọba tó jẹ́ ọba Ìnísà bó rẹ̀ ṣe church yìí tí ẹni tí kò kàǹkàǹlẹ̀ máa ń lò ní ọjọ́ ọmọ nípa ẹ̀sìn yín tó ń bẹ̀ bá rọ́gà ńlẹ̀ tí wọ́n mọ sẹ́lẹ̀ lò ọ̀gá ni ṣé ìtọ́hẹ̀ ẹ lọ lò kọjá pọ̀nlé that is reality ìdá ìsìnkú òun ló tó ṣe rẹ̀ àwọn èèyàn ló dìde páwọn ọgbà wọn àdẹ́lẹ́ gbà ìjọba ẹgbẹ́ dáadáa wọn à ní gbà ó àyàfi kẹ́yìn owó tó ètò bá ẹ̀sìn tàwa mu kí ló bẹ́ẹ̀ sìn wa mu náà ní ti Islam bá wí Ọlọ́run wà pẹ̀lú wa o bọ́rọ̀ Ìnísà ṣe rí nìyẹn alọ́sọ fún pọ́lọ́ ń dálé ayé pé kí irọ́ kó a máa borí òdodo kẹ́ ẹ máa tò lẹ́yìn irọ́ kẹ́ ẹ máa tò lẹ́yìn àbùsí ẹrù bọ́lọ́ ń fẹ́ràn àbùsí ni ẹ̀rọ òótọ́ ńlẹ̀ afẹ́mọ̀sọ̀ kan ní ẹ lọ wádìí ẹ̀